àwọn ibìkan bẹ́ẹ̀ Yorùbá yìí tí Islam ò dùn dáadáa tí Islam ò wọ̀ dáadáa táwọn ọkùnrin bá kọ́kọ́ jí láàárọ̀ ilé òògbé ilé kọ̀ọ̀kan lọ mo sọ pé lọ́dọ̀ wa náà tí ó ti pọ̀ dé ìyá rí pápá jùlọ pẹ̀lú àwọn pẹlẹbẹ náà náà rí nígbà táwọn pẹlẹbẹ yóò tí ì dé tẹ bá gbé rí àwọn òògùn Àkúrẹ́ ìbẹ̀rẹ̀ lọ́sọ́nà ọ̀rẹ́ lọ́sọ́nà ọ̀gbọ́nkọ̀dá ìlàjẹ́ tẹ́ bá ti jí láàárọ̀ ọba ìgbà táwọn mùsùlùmí lọ kí báyá lọ sọlá àwọn ìgbà ní ògùnkùrù rẹ̀ wọ́n á kọ́kọ́ lọ bu ògùnkùrù wọ́n á kọ́kọ́ yóò gbẹ̀dẹ̀ kù ní kùtù láì. ìsìláàmù ló jẹ́ kí mùsùlùmí mọ̀ wípé òun gbọdọ̀ mọ nírú àwọn ọ̀sẹ̀ ní báyìí. So àwọn ọmọ àlẹ́kùnrin Muhammad sallallahu alayhi wa sallam olóògbáàjù gẹ́gẹ́ bó sì fẹ́ gbà àlẹ́kùnrin Muhammad sallallahu alayhi wa sallam olóògbáàjù láàrin àwọn ànábì Ọlọ́run. Ó ní ana sayyidu waladi Adama wala fakhr. Ànábì ní èmi ni ọ̀gá gbogbo ọmọ Ádámà yìí ṣe ti yára. هو أفضل الأنبياء ربنا محمد صلى الله عليه وسلم ومن رجل لا يرى نبي الله وهو سيد المرسلين وسيد دعوة نبي الله صلى الله عليه وسلم فإننا ومليين لا ندعي ìdí nìyẹn ló dé pé àwọn sàábì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn náà dáadù nínú gbogbo àwọn sàábì àwọn ànábì Ọlọ́run ẹ̀sà mọ̀ tó fojú ànábì Mùsá ní ẹlẹ́ sọ fún wa ní Al-Qur'an. Ànábì Mùsá mọ̀ sọ fáwọn Bani Isra'il pé inna Allaha ya'murukum an ta'budu al-baqara. Wọ́n mọ̀ pọ́ ànábì Mùsá wọ́n mọ̀ pọ̀ nífun. Àwọn sàábà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àwọn tó máa ń gbọ́ fún àwọn sàádẹ́ náà tàbí àwọn náà tó gbá jù àwọn lẹ́gbẹ́ àjọ àwọn tàbí mú ti àwọn sàádẹ́ ìtàwọn àlẹ́bì tó lọ bó ṣe wá ń lọ tó fi gbé ìtàwà nílé ẹgbẹ́ tàbí bẹ́ẹ̀ fi ara wa wí àwọn sàádẹ́ ọmọ yẹn jù yẹ bá ṣe wá pàlùmọ̀ tó yà á mùsùlùmí ìsìn lẹ́gbẹ́ àbàlùmọ̀ àwọn alákú wá dáa jù láwùjọ èdè ìyẹn tó gbé nípa gbígbé ọgbẹ́ ìgbà ìkìyàmù special status yóò mọ bẹ́ẹ̀ fún ẹ tó bá jẹ́ mùsùlùmí láfi kí ẹ tó bá jẹ́ mùsùlùmí láfi kí tó kú oríire ó kú oríire tayé àti oríire tàlùkìyàmà fún ẹ̀dẹ́dà gbogbo tó bá ṣe èèyàn tó yẹ sọ fún mi jẹ́ mùsùlùmí náà ọlọ́mọ tó ṣẹlẹ̀ sí wa. Ànábì sallallahu alaihi wasallam fún mi máa pe àlọ́ ó mà mí àwọn èèyàn mi àwọn ọmọlẹ́yìn mi àwọn mùsùlùmí tó gbà mí gbọ́ wọ́n máa pè wọ́n gbà gbéǹde àkìyàmà gbóòrò muhajjalin látara ìmọ́lẹ̀ tó lọ́wọ́jú orí wọn tó gbẹ ní ibi ẹ̀gbà wọn ibi ọwọ́ wọn àti ibi ẹ̀gbásẹ̀ wọn lórí àfáàrí ìwòdò látara orípa àlùwà látọ́ ọmọ ṣe láyé. Àwọn ayé àmẹ́bí sọ wípé فمن استطاع منكم أن يطيل ذرته فليفعل. Ẹni tó bá ní ìkápá ó ṣe àlékún ìmọ́lẹ̀ tíwájú orí àbítẹ́sẹ̀ rẹ̀ kó yá ṣe mẹ́rin. Ziyada yìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀rọ àwọn àfà. Ọ̀gọ̀rọ̀ àwọn àfà àgbà yìí pé ó wà kọ́ọ̀lù Abi Hurairah. فمن استطاع منكم أن يطيل ذرته فليفعل. Ọlọ́rọ̀ Abu Hurairah nìyẹn. Ìgbàgbé sílẹ̀ parí sí ni ní àfáàrí ìlú. Ṣùgbọ́n mo tíra tí a ń lò yìí tàbí mi ò wá. Náà bó wá, alhamdulillah. Wọ́n sáré wọ́n kọ́ni qila inna qawlahu man istata'a ila akhirih. إنما هو مدرك بكلام أبي هريرة موقوف عليه ذكره غير واحد من الحفاظ تبص سيرني تمدرج لي أبو هريرة وروى تفسيرا لقول رسول الله صلى الله عليه وسلم
láti ṣe tafsir fọ́rọ̀ Ànábì sallallahu alaihi wasallam. So láti ṣe tafsir fọ́rọ̀ Ànábì. Sọ̀rọ̀ tí Ibn Mundhir tí wọ́n sọ nìyẹn nínú tírà wọn. Ìyẹn gbọ́n tí Sheikh Al-Albani rahimahullah tí wọ́n sọ lórí tírà yẹn. Qultu Sheikh Al-Albani afwan Sheikh Al-Albani ní wọ́n wọlé ní jẹ́sà bí Ibn Taymiyyah. Ibn Taymiyyah náà fi rinlẹ̀ bẹ́ẹ̀ pé ọmọ ní sàtọ́ àmì kan àyùtí làgùrọ́tà wù báwo Abu Hurairah ni wọ́n fi rinlẹ̀ bẹ́ẹ̀. Wọ́n Ibn Qayyim náà fi rinlẹ̀ bẹ́ẹ̀. والحافظ ابن حجر العسقلاني كده في الباب وتلميذه الشيخ الناجي بين الملك والشيخ الناجي شيخ الباني واباتلوه عجبا هنا سيكرهه في مدرج واضح فمن استطاع منكم ان يطيل ذرته فليفعل فهو مدرج فسيدرج في الحديث يعني so bí wọ́n ṣe pé sàábé ló ṣe ìdírọ́j wọ́n ṣe pinnu ẹ̀dá àbúrò ńlá ni à ń sọ pé tafsir lọ́rọ̀ yẹn máa jẹ́ ó ti yé wọ́n ẹgbẹ́ ẹgbẹ́ dúró náà sàábé ni lẹ́tàbí kan ló tì bọ̀ tàbí tábì ló tì bọ̀ wọ́n ó lè dọ̀rí fún ọ̀rọ̀ yẹn lórí dọ̀rí fún ọ̀rọ̀ yẹn kó mẹ́ àmọ̀ káwọ̀sọ̀ àmọ̀ ẹ̀gbọ́n pé eléyìí gbúdọ̀ yìí ọ̀rọ̀ ilẹ̀ mọ̀ indallah. المقام اللي عرفها النبي صلى الله عليه وسلم هو بس رتوها به وكلمة دي وسيلة الحديث هو اللي يدرج هم الناس عليه عرفها والله المنوع عرفها وني وسيلة الجنة ما نعرف الجنة صوتي أبي ولا يربع الجنة يعني يعني ما هو من حديث ìlàgbàjà wà jínù ni bẹ́ẹ̀ ní ìmọ̀ rẹ̀ ti pọ̀ jù ẹ bá ń ka àwọn jùmọ̀ àwọn hofáàbù ẹmọ̀ nínú gbélé yẹn ẹmọ̀ rí bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ nípa Abu Zur'a Ar-Razi wọ́n sọ bẹ́ẹ̀ yẹn nípa ẹ̀ bẹ́ẹ̀ èèmọ̀ ní àfáì Abu Zur'a tí ìwọ́n máa ń bá ìlú ìwọ́n Ahmad bin Hanbal yìí máa wà káàkiri pé Abu Zur'a máa bọ̀ jẹ́ ká ṣe bùnú káwà ọ̀nà ìdáàbò tó ń bẹ láàrin ẹgbẹ́rẹ́gbẹ́rẹ́ igi mú jìnà sórí o ọmọ ilé tó lẹ́yìn ní Abu Zur'a sí Imam Ahmad wo ṣùgbọ́n Imam Ahmad ló ń lo Abu Zur'a láti tẹ́sì mẹ́mórì tàwọn náà pé ọmọ yìí rèé ẹ̀yẹ wá tẹ́sì mẹ́mórì mi lọ́bẹ̀ bọ́bọ̀ lábẹ́ ìdáká ọmọ ju àdìsí síra wọn ọmọ ìjù síra wọn tẹ́gbà ní ọmọ bí jáàpù yẹn ṣe tó Abu Zur'a ọmọ ilé ike ló jẹ́ fún Imam Bukhari tẹ́gbà Imam Bukhari ṣe jẹ́ ọmọ ilé ike fún Imam Ahmad bin Hanbal ìgbà rẹ̀ al-ilmu inda Allah ìrẹ̀lẹ́ lọ́pọ̀ akẹ́rẹ́ àwọn afọ́ yẹn wọ́n akẹ́rẹ́ wọ́n ṣiṣẹ́ fún al-umma وعن مسلم رواية أبي حازم من الدواء إمام مسلم الرواية أبو حازم أني كنت خلف أبي هريرة سأقول علي أفضل تسافر اليوم أصبح أفضل تكسر 636 now كنت خلف أبي هريرة أنه علي أبو هريرة وهو يتوضأ للصلاة أبو هريرة من صلى على الصلاة عندنا فكان يمد يده أبو هريرة هو يستنجي حتى يبلغ ابطه أبو هريرة بن صلى على النبي وفوره ó fọwọ́ rẹ̀ ó fọ apá ẹ̀rọ yóò àbúrò wa fọ apá ó fọ òbúrọ̀ ó fọ èjìká tóbi débi inú abíyá rẹ̀ láì. Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ṣàlọ̀ àrà níbẹ̀. Ó fa qultu lahu Abu Hurairah ó ní àfọ àwọn Abu Hurairah. Màhádà lè wò kú irú àlọ́ àláwọ̀ lẹ́ ń ṣe ìgbàlá. فقال يا بني فروق
àbúrò náà wọ́n bẹ́ẹ̀ pé ẹ̀yin ọmọ Farouk wọ́n ní Farouk rẹ wọ́n ní balagana anahu kana ní wàhálà ní Ibrahim ọmọ alábi Ibrahim kan ní wàhálà ní kana bada Ismail Isaac pé ó jẹ́ bí àbúrò sí alábi Ismail àti alábi Isaac kásọ̀ ẹlẹ́sìnìkò oníkàrà ní àwọn ìran tó pọ̀ ọ̀nà àdàbò òǹkà àwọn ọmọdéma rẹ̀ pọ̀ ọ̀wọ́ ọ̀làdà al-ajam alladhina hum fi wasat bilad so àwọn ọlọ́pàá di àwọn ìran tí wọ́n ṣe lárúbáwá tí a máa rí àwọn ìlú káàkiri gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ láàrin wallahu ta'ala a'lam. أبو ربنا يبي يرى فرق أنتم ها هنا النبي لو علمت أنكم ها هنا أنت المقول النبي ما توضأت هذا الوضوء يعني إن شاء الله على نفس الشيء أنا سمعت خليلي رسول الله يقول وأنا ما في شيء يقول أراني òjíṣẹ́ Allah tó ń sọ wípé tábìlì bìrìhìlì àtúnmọ̀lẹ́ mọ́pìn àwọn ẹ̀gbà ọrùn ẹ̀gbà ẹsẹ̀ yóò máa gbóngbóngbó lára olùgbàgbé òdodo lọ́díjọ́ ìgbéǹde alkiyama àìsí tábìlì gbùdù gbogbo ibi tí àlọ́ aláàrẹ̀ olú àlọ́ aláàrẹ̀ bá ń kàn láyé wọ́n ti máa ń ṣàlọ̀ àlọ́ aláyé fáwọn sọ̀làwà gbogbo tó ní àlọ́ aláyé báńkà gbogbo rẹ̀ náà ní àwọn ẹgbà ọrùn ẹgbà ẹsẹ̀ gbogbo bẹ̀ náà ni yóò dé tó bá wọn múra àlùjánnà. tó bá kó necklace of gold bracelet of gold gbogbo ẹ̀tọ́ kó fún gbogbo ibi tó ní mọ́ǹkà nígbà tó bá ń ṣàlọ̀ àlá gbogbo bẹ̀ ni wọ́n bá fi ornament jewelries tó ló bá fi sí tó bá dijọ́ gbéńdà kìámà ó nídìí rẹ̀ nìyẹn tó fi rí mi tí mo ṣàlọ̀ àlá báyìí. wọ́n ní wọ́n wá Ibn Khuzaymah ló gbà wá nínú Sahihu rẹ̀ bá a ṣe kàn yẹn tó jọ illa annahu qala sami'tu Rasulallahi yaqul. ṣùgbọ́n ìwà Ibn Khuzaymah sọ wípé ó ní mo gbọ́ tó jíṣẹ́ Allah sọ wípé kò ní kàn ní ní bẹ́ẹ̀ pé ilẹ̀ ìlúyàtà pé àwọn ẹgbà ẹsẹ̀ táwọn olùgbòmọ̀ wá ní àtòhóró wọ́n máa dé gbogbo oríkèríkè ibi tí àlùwàlá bá dé wọ́n lè al-hilyatu ma yuhalla bihi ahlul janna wọ́n lè hílíà náà ní àwọn ẹgbà ẹsẹ̀ wọ́n wọ̀ fún àwọn àlùjánnà min al-asawir nínú àwọn bracelets asawir aswira àti tó jọ ohun náà ni àlàyé lórí hadith lẹ́sìn láti kọ́ bá kọ́ mẹ́ lórí ẹni fọ́ ìdá tó dá ọ̀hún ní dáwà iná ní pé gbogbo nǹkan àbá mọ̀ òun kọ́ la máa ń ṣe ní gbangba òun kọ́ la máa ń sọ ibn Abi Talib رضي الله تعالى عنه أن يحدث الناس بما تعرفون بما بوي الصلاة انت وما انتوي يدمر يما بوي الصلاة انت تسابع تتدوري اكفر ولتي بما بوي الصلاة ẹni àtòrìdúnà ayùkádàbà Allahu wa rasuluhu àdísọ́wù yìí ni kẹ́ ẹ sọ̀rọ̀ kan káwọn èèyàn wá gbọ́rọ̀ yẹn kó wá tuntun létí wọn káwọn ọ̀rìnà ọlọ́run lè sọ bẹ́ẹ̀ àlọ́jọ́ lè sọ bẹ́ẹ̀ sówù yìí bẹ́ẹ̀ tàbá ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ náà ṣe dáwà فبتدرج شيئا فشيئا لما قوية مثلا
ẹ má bẹ̀rẹ̀ àwọn masáìlù ìvọ́ọ̀mù àwọn masáìlù ńláńláńlá ẹ má bẹ̀rẹ̀ fáwọn èèyàn ó mọ sọ àwọn èèyàn kan ẹ tó ṣe gba Islam ẹ wá lọ ń kó mọ́sálà kìnnà àfáàrí àwọn àfá ẹ wá ń kó ẹ fi ń kojú ẹ yóò sùn yóò sá padà àwọn bẹ̀rẹ̀ bí ẹbí ẹni sírọ̀ ẹgbẹ́ ta sírọ̀ alábì fún ìtàlábì ìtàwọn sàádé wọ́n sì fi dúdú rẹ̀ ní Mẹ́kà ní Mẹ́dínà ẹmọ ká fún ìṣúlù sọláfà ẹgbẹ̀rẹ̀ fún ẹni kó mọ master Quran ẹni ṣẹ̀gbẹ́ Islam ní tó kọ́kọ́ níjì lẹ́yìn ìgbà tó ń ka àwọn tíra tawhid kó mọ master Quran kó mọ ká Quran káhọ́ rẹ̀ ń yẹ kó mọ ha Quran sórí ìtẹ́fì bẹ̀rẹ̀ fún nìyẹn ẹ̀bá sọ pé yá o wọ́n máa ka sọ yìí Bukhari ara ẹ̀rọ bẹ̀rẹ̀ tó Bukhari fún wẹ́rẹ́wẹ́rẹ́ Arba'una Nawawiyya sọ́díyé Arba'una Nawawiyya ó máa gbàgbé díẹ̀ kọ̀mùsùnà hadithan 50 hadith ọkùnrin ní àtà hadith táfà àwọn ilé yìí tí wọ́n ṣe ẹgbẹ̀rẹ̀ fún wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n máa dàgbàsókè nínú mọ̀ nínú àgbẹ̀rí nínú ìgbàgbọ́ wọ́n máa dàgbàsókè díẹ̀ wọ́n bọ̀ wáyá tó lọ ṣègbìyànjú tó lọ tí ń ka wọn gẹ́gẹ́ kan tó lọ tí wọ́n lọ bèèrè àwọn béèrè kan ok ẹ̀bá tó gbé béèrè yẹn béèrè ìdúgbẹ́gbẹ́ ó sì fẹ́ ju lẹ́fù ẹ̀ lọ́wọ́ ẹ̀rọ adáhùn ẹ̀ fún ẹni jẹ́ kó ju lẹ́fù ẹ̀ lọ díẹ̀ díẹ̀ ẹ̀mọ̀ sọ pé wọ́n ti mọ̀ lọ bẹ̀ yẹn ibi ìdìbò kọ́kọ́ fọ́kọ̀sì náà tó bá yá yóò gbé gbogbo bí mọ̀sáìlì tó le yẹn náà àbúrò yára tí mo bá mọ̀ pé ẹ̀ ń bẹ lẹ́yìn mi ni mi ò ní ṣe rú àrùn aláìlójú yìí mi ò ní ṣe lójú yìí torí ó yà yín lẹ́nu ẹni bó mo ti rí ọmọ akẹ́ abúrò rẹ̀ wọ́n ní ọlọ́run tó ara àmì àbúrò yára hàn nǹkan tó kọ́ ọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní hafiztu min rasulillahi sallallahu alaihi wasallam thalathata jurah ó ní ohùnmọ̀ mẹ́ta ni mo há lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ohùnmọ̀ mẹ́ta ní ká sọ pé 30 ìmọ̀ mẹ́ta ni mo há ó ní mo tú méjì ìta mẹ́ ó ní bí wọ́n bá tú ẹlẹ́ẹ̀kẹta ni ó ní làkọ́tọ̀ àhádàgbò ó lọ́rọ̀ fún omi yìí yóò sì gé dànù Ànábì kọ́ àwọn òun ọjọ́ ọ̀tá àrùn ó sì kọ́ tó pọ̀ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ló kìí ṣe gbogbo tó mọ̀ ló sọ fáwọn èèyàn wọ́n ní ó ní yaqulun ẹni wọ́n máa sọ pé iná Aba Hurairata yuktiru al-ahadith àbúrò ìlà sọ gbogbo ọdún fàbíìs tó gbọ́jù àtàwọn ọ̀sán àgbà ọmọ àbúrò ìlà ní sẹ́jì pọ̀ báwọn ọmọ pọ̀ gbogbo ẹ̀rẹ́ ìgbàdá ibi gbogbo yóò lọ oko ẹ̀rọ ọ̀dà onílà alzimu tu Rasulullahi sallallahu alaihi wasallam alamílìhì bákọ̀rì mo jókòó tí Ànábì àwọn méjì ló gbẹgbẹ ní ọfẹ gbogbo gbẹ mo jókòó tí Ànábì mo ń jẹ màá mọ ọ̀dọ̀ Ànábì mo dáwọ bá jẹ kú mo jẹ ẹgbẹ wọn kọ ara àlù gbogbo yóò ti lo bẹ́ẹ̀ ti lo bẹ́ẹ̀ ti lo bá mo jókòó tí Ànábì èmi ò mọ pa mí rọdọ rẹ ìjọba jẹ kù ẹ fún mi màá jẹ màá sì mọ kọ́ mọ̀ lọ. Ìjọba kan Ànábì sallallahu alaihi wasallam ní pé ẹnìkan ò ní wà wájú mi bì tí ó wàá tẹ aṣọ rẹ̀ tí màá wá sọ tí mo fẹ́ sọ yìí tí màá wá sọ pé tó ń tọ̀ ó wàá da sọ rẹ̀ bàyà àríwájú pé gbogbo àdíìsì tí mo bá ti ń kà tó ń tọ̀ ó tọ̀ ní gbẹ̀gbẹ̀ ẹ̀ láìláì àbúrò ìrora ní mo wẹ̀ ẹ̀gbẹ́ ọ̀tún mo wẹ̀ ẹ̀gbẹ́ òsì mo wẹ̀ ìlú rẹ̀ nìkan kan àfẹ̀mí nìkan ó ní mo rí àti aṣọ mi pé alihamudulilayi àwọn tó kù nǹkan wọn ti ṣiṣẹ́ rẹ̀. Àwọn ìwà ṣàdúrà sọ̀rọ̀ yẹn olùsá ti aṣọ rẹ̀ lẹ̀ ó ní mo tí aṣọ rẹ̀ lẹ̀ àwọn ìwà sọ̀rọ̀ tán ó ní mo wá mo dá báyà ni ó ní wọ́n rẹ̀ mo fi àwọn àṣẹ mẹ́rin gbogbo àdíìsì tí mo gbọ́ lẹ́nu àwọn ẹ̀mí láti jọ́ náà ó ní mo ń lọ sí ìtù bí o gbàgbé ẹ̀ rárá mọ̀mọ́ àgbáríkà gbogbo ẹ̀kọ́ ló kọ́ mi ìbámu lọ kọ́ náà ẹ̀mọ́ lè tó náà ilé gbúwa pé
màá jẹ́ kí ẹ̀mí rí bí mo ti dé pẹ̀lú pé ẹni tó ń bù wá àtòlùdóòlà ayé kájàdá ọ̀rọ̀ ọ̀rọ̀ sí olóhùn ṣe é ní káwọn èèyàn pé àwọn àti òbíṣẹ́ rẹ̀ ló ní ẹ̀mí ẹ má sọ gbogbo ẹ̀ kì í ṣe kìtìmọ́lẹ̀ ẹ̀mí kìtì bí wọ́n fi mọ̀ pamọ́ ìyẹn wo lẹ́fù àwọn ètò ọba sọ̀rọ̀ ni ẹ̀dá ní ìwọ́n tó lórí bí mo sí ẹgbẹ́ ọ̀pá àrùn ẹni hajjisi ní àṣàbí kọ́bìrì òkú nìyí ẹni báwo ni ẹ̀sọ̀rọ̀ nílò àká ìlú bá ṣe gbé ìgbẹ́ náà kí ó jẹ́ ká gbọ́ àwọn àlàyé yìí ó jẹ́ ká gbọ́ ní dáadáa lọ́dà kó ṣàrọ̀ wa tóbi náà ni a máa gbé sílẹ̀ insha Allah ta'ala nínú kíkà nínú tí a wà yìí nípa sọ́nà ní lórí àwọn àpàrọ̀mọ́ǹkà sí ó tá a bá sì tún tá a sì wí lọ́dà kó sàmójúkúrò fún wa so abúlé ní adéṣ 177 page 186 so 187 ẹ̀ka dìó adéṣ 177 page 187 ibẹ̀ láti bẹ̀rẹ̀ adó ní 186 so a bẹ̀rẹ̀ ní hadith 177 ní báàbù tí a wà yìí sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbatihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thank you.